kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa, ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta, a dẹ̀ kú bí ojú ọjọ́ ti ṣe rí. Ètò ìdìbò ààrẹ ti wáyé, ó ti lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. A kí àwọn tí wọ́n jáwé olúborí ní gbogbo ìpele eléyìí tí ètò ìdìbò tó ti wáyé. A tún ti dé fún ti sáà yìí, àwa la máa ń ti ojúlé dójúlé láti mọ bí ọbẹ̀ gbédùn. Lásìkò yìí, a mọ ohun tó wà lóde wípé ètò ìdìbò sípò gómìnà ilé ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ òun ló máa wáyé lọ́jọ́ àbámẹ́ta ọ̀sẹ̀ tá a wà yìí. Tọ́ bí a ṣe ń gbọ́ tá à ń gbọ́ láti ẹnu àwọn tí wọ́n jẹ́ olùdíje fún ipò gómìnà náà la nílò láti gbọ́ láti ẹnu àwọn tí wọ́n jẹ́ igbákejì wọn. Ṣé ẹ mọ̀ pé igi tó bá dọ́gbandọ́gba ló máa ṣe é so papọ̀? Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi. Ní ti sáà yìí, àkàtà ọ̀kan lára àwọn tí wọ́n ń gbèrò láti lọ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀jọ̀gbọ́n ni wọ́n, obìnrin takuntakun sì ni wọ́n pẹ̀lú. Tí a bá sọ̀rọ̀ nípa pé èèyàn tọ́nà dárìn ká gbé sàdánkátà fún wọn. Ẹ má jẹ́ kí n wulẹ̀ rojọ́ púpọ̀, ká bọ́ sí ojú iṣẹ́ nísọ̀ọ́sán. Ẹ kú dédé àsìkò yìí mà. Ẹ kú dédé àsìkò yìí atọ́kùn àti gbogbo àwọn tó wà nílé tó ń wò wá. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé tó ń wò wá. Orúkọ mi ni Ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Àyànfẹ́mi Àyàndélé. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti pele ọ̀jọ̀gbọ́n. Béèyàn ò bá la ipasẹ̀ àwọn ìkẹ́kọ̀ọ́ kan kọjá, èèyàn ò lè dépele ọ̀jọ̀gbọ́n. Ẹ jẹ́ àti ẹ̀ mọ àwọn ilé ẹ̀kọ́ tẹ́ ẹ lọ. Ẹ ṣe atọ́kùn. Ìgbà tí mo bẹ̀rẹ̀ iléèwé, mo bẹ̀rẹ̀ ní Methodist Primary School ní Ògbómọ̀ṣọ́. Àti bẹ̀ mo lọ sí Baptist Secondary High School fún ètò ilé ẹ̀kọ́ gíga. Ìgbà tí mo parí ní 1991, mo wọ Ládòkè Akíntọ́lá University of Technology níbi tí mo ti lọ kọ́kọ́ nípa ètò biology, pure and applied biology. So ìgbà tí mo parí ní 2000, mo wọ ilé ẹ̀kọ́ gíga UI, University of Ibadan, níbi tí mo ti lọ kẹ́kọ̀ọ́ nípa microbiology. Ìgbà tí mo parí, mo continue. Níbẹ̀ ni mo ti kẹ́kọ̀ọ́ nípa microbiology again tí mo fi gba PhD in microbiology ní year 2012. Tí a bá tẹ̀ ní ká bẹ̀rẹ̀ ní gbogbo ìkẹ́kọ̀ọ́ yín, ǹjẹ́ ẹ tiẹ̀ láǹfààní láti ṣiṣẹ́? Iṣẹ́ wo lẹ ṣe àti pé báwo ló ṣe rọrùn sí? Ẹ ṣe olóòtú. Ìgbà tí mo bẹ̀rẹ̀, ṣe mọ̀ pé téèyàn bá lọ serve, á ṣiṣẹ́. Mo serve ní Abuja. Mo ṣe kinní mi ní sáfíìsì mi ní NDE, that is National Directorate of Employment. Ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ní 2002 ní ilé ẹ̀kọ́ gíga Ládòkè Akíntọ́lá. So ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ka ìpele yẹn títí tí mo fi di ọ̀jọ̀gbọ́n ní 2019. Ní 2019? Yes. Tọ́ iṣẹ́ pé à ń ṣiṣẹ́ olùkọ́ ni bí ni àbí ẹ̀ka wo lẹ wà? Iṣẹ́ olùkọ́ náà ni mò ń ṣe ní Department of Pure and Applied Biology. Ní ilé ẹ̀kọ́ Ládòkè Akíntọ́lá University of Technology. Ọmọ ìlú wo gan ni? Ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni mí. Ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Ìpínlẹ̀ Ọ̀yọ́ wà. Ìjẹ́ tiẹ̀ ti lọ́kọ bí ọmọ bó ló ti ṣe rọrùn láti kó gbogbo ẹ̀ papọ̀? Ẹ ṣe atọ́kùn. Kò sí nǹkan tó le níbẹ̀ téèyàn bá ti mọ̀ bó ṣe ń plan nǹkan tó fẹ́ ṣe. Mo ti lọ́kọ, mo dẹ̀ bí ọmọ. Ẹ jẹ́ ká bọ́ sí ìgbọ̀nù òṣèlú. Obìnrin tẹ̀ tún wá jẹ́ ọ̀jọ̀gbọ́n, tẹ̀ wà lẹ́ka tó jẹ́ pé ẹ̀ka ètò ẹ̀kọ́ lẹ wà. Ṣé òun kàn táyìn nìkan pé mi náà fẹ́ ṣòṣèlú ni àbó ti wà nú ẹ̀jẹ̀? Ẹ ṣe atọ́kùn. Nípa òṣèlú, inú òṣèlú la bí mi sí. Torí bàbá tó bí mi lọ́mọ, olóògbé Moses Ayọ̀adé Àyàndélé, àwọn tí ń ṣe òṣèlú wọn láti bí 1952 pẹ̀lú olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Wọ́n ṣe òṣèlú wọn pẹ̀lú olóògbé Bọ́lá Ìgè. Òṣèlú wọn tún tí pẹ̀lú olóògbé Lam Adésínà. By the time tá a fi bọ́ sí ìjọba ti olóògbé Gọ́vnà Ajímọ̀bí, wọ́n ti di bàbá ẹgbẹ́. So tá a bá ń sọ nípa òṣèlú, wọ́n bí mi sí ni. Àtìgbà tí wọ́n dẹ̀ ti bí mi ni mo ti ń kọ́ ẹ̀kọ́ rẹ̀. Tèmi náà dẹ̀ máa ń jókòó tì wọ́n tí wọ́n bá ń ṣèpàdé. Mo máa ń try láti kọ́ ọgbọ́n nínú nǹkan tí wọ́n ń sọ. Ní olóṣèlú tí ò bá ti lè wẹ̀ nínú omi pé èérí ni o, oríṣiríṣi ni o, kò lè ṣe olóṣèlú.
ẹ̀yin sì ní ọ̀mọ̀wé ni yín, bó ló ṣe rọrùn sí fún yín? Ṣé ẹ rí pé nǹkan ẹ̀gbin lòṣèlú ni? Ẹ ṣé atọ́kùn, òṣèlú èyí ṣe nǹkan ẹ̀gbin rárá, béèyàn bá ṣe mọ̀ ọ́n ṣe sí ni, kò sí nǹkan kan ẹ̀gbin tó wà ńbẹ̀. Ẹni tó bá ṣòṣèlú ení gbọ́dọ̀ jẹ́ olóòótọ́, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ò mọ tara ẹni nìkan, ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó kóyàn mọ́ra àti àwọn àmúyẹ míì. Ṣé téèyàn bá ti ní àwọn àmúyẹ yẹn, èmi ò bìlífù pé òṣèlú ó jẹ́ nǹkan ẹ̀gbin lọ́dọ̀ tèmi. Ǹjẹ́ tẹ́ láǹfààní láti bọ́ dípò òṣèlú kankan àbí gbàpótí láti díje rí? Mi ò gbàpótí rí, ṣùgbọ́n mo ti di ipò òṣèlú rí. Ní ọdún tí olóògbé, k'Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́ wọn, Sẹ́nétọ̀ Ajímọ̀bí, mo jẹ́ ọ̀kan nínú ọmọ ìgbìmọ̀ Local Government Service Commission, mo jẹ́ part-time commission, mo dẹ̀ wà ńbẹ̀ títí láti ìjọba àkọ́kọ́ tán ṣe àti ìjọba ẹ̀kejì. Then mo tún ti bá wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú òṣèlú APC láyé ìgbà yẹn, torí pé mo rántí ìgbà yẹn nígbà tá a fẹ́ ṣe screening fáwọn tó fẹ́ jíde ní Ọ̀yọ́ Central, mo wà lára ìgbìmọ̀ tó ṣe screening fáwọn gbogbo olùdíje nígbà yẹn. Bí ọ̀rọ̀ òṣèlú ṣe wá rí nísìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, láti inú ẹgbẹ́ òṣèlú APC lẹ ti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú Accord. Ǹjẹ́ àwọn àmúyẹ tí ẹ fi máa ń sọ pé ẹgbẹ́ òṣèlú APC o progressive ní, ǹjẹ́ ó wà nínú ẹgbẹ́ òṣèlú Accord bí? Ó wà ńbẹ̀, because pẹ̀lú gbogbo àwọn èèyàn tá a jọ wà ńbẹ̀, a rí i pé progressive people ó kún bẹ̀. Because tẹ bá rí APC ní ìsìn, ẹ rí i pé majorly àwa tá a jẹ́ progressive, core progressive, àwa la darapọ̀ mọ́ ẹgbẹ́ Accord. So mo lè sọ pé progressive ó wà nínú Accord náà. Kí wá ní nǹkan tí ẹgbẹ́ òṣèlú Accord àti ikọ̀ yín kí lẹ ní fún ìpínlẹ̀ Ọ̀yọ́? Nǹkan a ní pọ̀ o. Ṣé ẹ rí akọ̀mọ̀nà àbí manifesto wa, òun là ń pè ní service, tó ń jẹ́ iṣẹ́ fún àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Àkọ́kọ́ nínú rẹ̀ tó dúró fún S, òun ni ètò ààbò fún ẹ̀mí àti dúkìá. A ní I tó dúró fún ètò ẹ̀kọ́ tó múná kodoro, because ẹ bá rí i pé ní Ọ̀yọ́ State ní ìsìn, a rí i pé iná ẹ̀kọ́ ó ti ń jó rẹ̀yìn. And gẹ́gẹ́ bí olùkọ́ tó ti ní experience oríṣiríṣi, mo ti ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan pẹ̀lú principal mi tá a máa ṣe nípa ètò ẹ̀kọ́ Ọ̀yọ́ State tó fi máa padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Ṣé mọ̀ pé Ọ̀yọ́ State kí ni akọmọ̀nà wa? Ají ṣe bí ọ̀rọ̀ yáàrí, Ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnìkan. So àwọn nǹkan oríṣiríṣi ló ti wà ní ètò tá a máa ṣe tá a bá débẹ̀. The first thing tá a kọ́kọ́ máa ṣe ni pé a máa declare tí wọ́n ń pè ní emergency lórí ẹ̀kọ́, tá a máa pe àwọn èèyàn káàkiri tó nímọ̀ nípa ẹ̀kọ́ láti ilé ìwé gíga lóríṣiríṣi àti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni o àti girama. Gbogbo wa máa jọ jókòó pọ̀, a jọ máa jíròrò kí la fẹ́ ṣe tí ètò ẹ̀kọ́ Ọ̀yọ́ State tí ó fi padà sí bó ṣe wà. Àwọn nǹkan tí a máa dá padà sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Because èmi tí mo jókòó tì yín yìí, mo ti jàǹfààní rẹ̀ nígbà tí mo wọ ilé ẹ̀kọ́ girama. Because nígbà yẹn àwa ní first set 6334 ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́. So ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dẹ̀ fún mi ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí mo lò títí tí mo fi parí ilé ẹ̀kọ́ girama. Ṣé nǹkan téèyàn náà bá ti tọ́ wò, ó máa dáa téèyàn bá fi tọ́ àwọn ará yòókù náà lẹ́nu wò. So gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá ń ṣe dáadáa, a máa rí i pé a fún wọn ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ láti continue ẹ̀kọ́ wọn. Nípasẹ̀ bí ẹ ṣe ń ṣe àlàkalẹ̀ àwọn nǹkan tí ẹgbẹ́ òṣèlú Accord ní fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́, nípasẹ̀ ètò ọrọ̀ ajé ńkọ́? Nípa ètò ọrọ̀ ajé, nǹkan tó pọ̀ la ní. Ara nǹkan tá à ń sọ ni value chain agriculture, ètò ọ̀gbìn tó múná dóko. Nínú ètò ẹ̀kọ́ ọ̀gbìn yìí, tá a bá rí oríṣiríṣi nǹkan ni Ọlọ́run fi jíǹkí wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ bá tiẹ̀ wá sí ìlú mi, kaṣú ìlú mi ó jẹ́ ọ̀kan nínú àwọn kaṣú tó dáa ní Áfíríkà. Ìyẹn ìlú Ògbómọ̀ṣọ́? Bẹ́ẹ̀ ni. The mango náà tá à ń gbìn nílùú Ògbómọ̀ṣọ́, ó tún jẹ́ ọ̀kan tó dára ní ilẹ̀ Áfíríkà. Tó bá ti di àsìkò rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èso yìí náà kàn máa ń waste dànù tí ò sí nǹkan tán máa fi ṣe. So ara nǹkan tí a ní lọ́kàn ni láti dá
oríṣiríṣi ilé-iṣẹ́ sílẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn nǹkan ọ̀gbìn wa yìí á fi máa ṣe oríṣiríṣi. Kò sí nǹkan tó ní ká má ní fruit juice ní Ọ̀yọ́ State. Kò sí nǹkan tó ní ká má máa ṣe cashew nut. À ń gbin kòkó, a lè ṣe chocolate. Then gbogbo èpo ẹ̀gẹ́ oríṣiríṣi tó ń waste, a lè máa sọ di ethanol táwọn hospital máa lò, àwọn school náà máa lò, tó dẹ̀ máa mú owó wọlé fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Then tá bá ti dá iṣẹ́ lẹ̀, iṣẹ́ á pọ̀ fún àwọn ọmọ wa láti ṣe. Nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, mo sọ nípa ètò ààbò. Tí ètò ààbò tó mọ́yán lórí tó bá ti wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn èèyàn wá láti ìta láti wá dáṣẹ́ sílẹ̀. So gbogbo eléyìí náà ó máa ran ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ láti gòkè àgbà. Ǹjẹ́ àwọn ọ̀nà wà tí ṣíṣe rẹ̀ ó fi rọrùn bí? Ẹ ṣé atọ́kùn. Ṣé rí tẹ́ máa ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà, ìlú tí Ọlọ́run ti dá wa lọ́lá ni. Oríṣiríṣi nǹkan ló wà ní orílẹ̀-èdè yìí. Ní Ọ̀yọ́ State náà, Ọlọ́run sì dá wa lọ́lá pẹ̀lú oríṣiríṣi nǹkan. Ṣé rí gbogbo àwọn nǹkan yìí tá a bá bẹ̀rẹ̀ sí ní mójútó, owó á wà láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ ṣe. Dáàmù kan wà ní ìlú Ìṣẹ̀yìn. Dáàmù yìí mo gbọ́ pé tí wọ́n bá ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe, ó lè generate 45 kilowatts of electricity. Ìyẹn á ràn wá lọ́wọ́ tó jẹ́ pé a ní energy. Tẹ́ bá wo ìlú Ògùn State, ìpínlẹ̀ Ògùn State, energy tí wọ́n generate ó ní bó ṣe ń mú owó wá fún wọn. Torí àwọn bank, àwọn ilé-iṣẹ́ ńláńlá wọ́n ń gba energy yìí tó sì ní iye owó tí wọ́n ń san padà fún ìjọba ìpínlẹ̀ Ògùn State. The another thing ni pé dáàmù tí mò ń sọ yìí, a lè lò ó láti máa pa ẹja tó yẹ pé ẹja yẹn tá à bá ń tà á máa mú owó wọlé. Dáàmù yìí kan náà a lè lò ó fún tí wọ́n ń pè ní irrigation tó jẹ́ pé ohun tá à bá ń gbìn á máa mú omi bẹ̀. Bàtí tá à bá ń ṣe irrigation, àgbàdo a lè gbìn lẹ́ẹ̀mẹ́ta lọ́dún tó dẹ̀ máa mú owó wọlé fún ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo àwọn owó yìí tó bá ń wọlé, á rí fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá fẹ́ ṣe. Kò ń ṣe dandan tá a bá kó ẹrù táàsì lórí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti lè rí owó láti ṣiṣẹ́ tá a fẹ́ ṣe. Oríṣiríṣi àlùmọ́nì ló ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tá a bá tò bó ṣe yẹ ká tò, owó á máa wọlé láti ibẹ̀ tá a dẹ̀ lò. Ṣé mọ̀ yìí pé Ọlọ́run tún bùkún wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní tí wọ́n ń pè ní suspended lake. Ní gbogbo àgbáyé ọ̀nà méjì ló wà. Ó wà ní USA, ó sì tún wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní Òkè Ògùn ní Adó Àwáyè. So tá a bá tún bẹ̀ ṣe ní tí wọ́n ń pè ní tourism, nípa bẹ̀ a lè máa ṣe. Gbogbo àwọn tó bá ń wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n wá ń wò tí wọ́n ń ṣe, wọ́n á kó owó wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa wíwá láti máa wá ṣe àbẹ̀wò sí gbogbo nǹkan yìí. Tó wá bowẹ̀, ó wà ní Ìbàdàn bíbà. A lè lò ó as tourism attraction tó wá máa wọlé. So mo kàn rọ gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ẹ dìbò fún ẹgbẹ́ Accord, nítorí pé oríṣiríṣi ètò láti ní ìpamọ́ tó máa mú ayé dẹrùn fún wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Tí a bá ní kí a wo ìlú Ògbómọ̀ṣọ́, ǹjẹ́ ẹsẹ̀ yín ti rinlẹ̀ dáadáa bí nílùú Ògbómọ̀ṣọ́? Olúwa ń ti ràn wá lọ́wọ́, àdẹ́ ń ti ń gbilẹ̀ lójoojúmọ́, àti pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ká má pa òwe yìí mọ́, wípé ọmọ ẹni ṣe ìdí bẹ̀bẹ̀ rẹ̀. Ká gbélẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Ìlú Ògbómọ̀ṣọ́ ni mo ti wá. Tẹ́ bá wo ìtàn Ògbómọ̀ṣọ́ láti ilẹ̀, ìlú Ògbómọ̀ṣọ́ máa ń dúró ti àwọn ọmọ wọn tí wọ́n bá ń ṣe nǹkan kan nípa òṣèlú. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run tèmi náà ò ní ṣòro ṣe. Wọ́n máa dúró tì mí gẹ́gẹ́ bí ọmọ wọn. Lórí ọ̀rọ̀ àwa obìnrin, ẹ jẹ́ ká fi ojú wo àwa obìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ǹjẹ́ tí ẹ ní àǹfààní ìfarakínra pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti mọ ibi tí bàtà ti gbé ń ta wọ́n lẹ́sẹ̀ bí? Ẹ ṣé atọ́kùn. Oríṣiríṣi àwọn ẹgbẹ́, láti ìyálọ́jà, àwọn ìyàwó ológun, àwọn olùkọ́, àwọn akẹ́kọ̀ọ́ obìnrin, àwọn obìnrin tí ò níṣẹ́ lọ́wọ́, oríṣiríṣi wọn ni mo ti ní àjọṣepọ̀ tá a sì jọ ti jókòó tá a ti sọ̀rọ̀. Àwọn obìnrin náà ni mí. Ṣé rí àwọn obìnrin, iṣẹ́ wa pọ̀.
àwa náà là ń dìbò jù, obìnrin ló máa lọ sọ́jà, àwa la máa lọ wómi lọ tí ò bá sómi nílé, àwa la máa tọ́jú ọmọ, a dẹ̀ tún máa ṣiṣẹ́ náà láti tún mú owó wọlé. So nípa eléyìí, gbogbo nǹkan tó obìnrin nílò láti gbé ìgbé ayé tó dẹrùn, òun ni mo ti mọ̀. Ní agbára Ọlọ́run, òun dẹ̀ la máa ṣe. Ẹ jẹ́ ká kó lákòótán ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùdìbò lọ́jọ́ àbámẹ́ta Sátidé, ìdí tó dẹ̀ fi yẹ kí wọ́n dìbò fẹ́gbẹ́ òṣèlú Accord. Ẹ ṣé. Tẹ́ bá rí principal mi, Olóyè Abdulwaheed Adébáyọ̀ Adékọ́lá Adélabú Penkelemes. Tẹ́ bá wò wọ́n, èèyàn tó jáfáfá ni wọ́n, ẹni torí ẹ̀ pé ni wọ́n, ẹni tó sì fẹ́ràn aráàlú ni. Láì tíì sí ní ìjọba, ẹ wo oríṣiríṣi iléeṣẹ́ tí wọ́n ti dá sílẹ̀, tí àwọn ọmọ ìlú Ọ̀yọ́ àti àwọn olùgbé Ọ̀yọ́ tí wọ́n ń jẹ àǹfààní rẹ̀. Gbogbo ọdún tí wọ́n dẹ̀ lò gẹ́gẹ́ bí igbákejì nílé báǹkì gíga ní Nàìjíríà tá a mọ̀ ní CBN, oríṣiríṣi nǹkan mèremère ni wọ́n mú wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. So ẹ sọ fún mi olóòtú, ẹni tó ti ń ṣe léyìí kó tó ní àkóso ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣé tí àkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ bá dọ́wọ́ rẹ̀ kò ní ṣe bẹ́bẹ́? Ó máa ṣe bẹ́bẹ́. So ìdí ẹ̀ ni pé mò ń fi ran àwọn ọmọ ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dìbò fún ẹgbẹ́ Accord nítorí n tá a gbé lọ́wọ́ láti ṣe fún wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ṣé ẹ pé mò ń sọ lẹ́ẹ̀kan, mo ní manifesto wa ó dá lórí nǹkan tí wọ́n ń pè ní service, tí mo sì sọ dé orí pé a máa dá iṣẹ́ sílẹ̀. Ọ̀rọ̀ dáṣẹ́ sílẹ̀ nìkan kọ́, ọ̀nà tó gbòòrò tó ṣe dáadáa a máa ṣe, because ọ̀nà ṣe pàtàkì. Irú ìlú Òkè Ògùn ní ìsìn, wọ́n máa ń dá oko. Tí a bá ní ọ̀nà tó fẹ̀ dáadáa láti máa kó èrè oko wọn wá sí ìlú ńlá bí Ìbàdàn tí wọ́n ti nílò rẹ̀, wàhálà ni, torí ọkọ̀ ńlá ló máa lọ kó nǹkan oko. Then ara nǹkan tá a tún wí pé ilé alábọ́dé ó yẹ ká kọ́ fún àwọn ọmọ ìlú. Ẹ mọ̀ pé federal government ló máa ń ṣe ìyẹn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n máa kọ́lé alábọ́dé. Kò sí nǹkan tó ní ká má ṣe irú nǹkan bẹ́ẹ̀ náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, a lè ṣe. Then n tá à ń pè ní modern transportation, ètò ìgbòkègbodò ìrìn àjò tó bá òde òní mu, ó jẹ́ nǹkan tá a fẹ́ ṣe. Lẹ́yìn náà, à ń tún sọ̀rọ̀ nípa ìlera. Ṣé mọ̀ pé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, a ní tí wọ́n ń pè ní health center, a ní general hospital, Ọlọ́run tún dá wa lọ́lá, a ní teaching hospital méjì ní ìpínlẹ̀ Ọ̀yọ́, a ní ìlú Ìbàdàn àti ní ìlú Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n àwa ń wò wípé kì í ṣe gbogbo ìgbà ni ká máa kó wàhálà wa wá sí teaching hospital, nítorí pé tá à ń pè ní health center, kò sí wọ́ọ̀dù kọ̀ọ̀kan tí health center yóò sí. So ní ìjọba tiwa, àwa fẹ́ ṣe pé àwọn health center yìí a máa tún ṣe, a máa rògùn sí, a máa gba òṣìṣẹ́. Àwa tún wá fẹ́ ṣe wípé àwọn local government tí wọ́n ti di akúrẹ̀tẹ̀, àwa máa jí padà. So tá a bá jí àwọn local government tiwa padà, ní local government tiwa, a ní department tí wọ́n ń pè ní education. So àwọn department yìí ló máa ń la àwọn aráàlú lọ́yẹ̀ lórí oríṣiríṣi nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀. So àwa máa ta àwọn department nídìí kan pé ẹ bá wa la àwọn aráàlú lọ́yẹ̀ wípé àwa fẹ́ kí ọmọ wọ́ọ̀dù kọ̀ọ̀kan kó ní káàdì ní àwọn health center yìí, so that àìsàn tó bá tún le jù díẹ̀ ni wọ́n á gbé lọ sí general hospital. General hospital tá à ń sì ń sọ yìí, a ti máa tún ṣe, oògùn ti máa wà ńbẹ̀, a ti máa gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ tí wọ́n máa ṣiṣẹ́. So nǹkan tó bá le, wọ́n á gbé lọ sí general. Èyí tí general hospital bá wá lè ṣe mọ́ o, ló wá máa di èrò teaching hospital. So a ní oríṣiríṣi plan nípa ètò ìlera, because a fẹ́, obìnrin ni mí, mo dẹ̀ mọ̀ pé ní ọ̀pọ̀ ìgbà àwọn obìnrin tó bá lóyún, ẹlòmíì máa ń kú toyúntoyún nítorí pé kò sí ìtọ́jú tó gbòòrò tàbí tó péye. So gbogbo eléyìí ni àwa máa mójútó, nítorí pé àti ẹ̀ fẹ́ kí ikú ọmọdé àti aboyún kó wà mọ́. A máa reduce it to the minimum level.
ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn náà a tún sọ nípa àyíká tó mọ́. Ẹ̀yin náà wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ rí i pé ìdọ̀tí tẹ́ bá kọjá lójú títì wa ẹ máa rí tí wọ́n to pàǹtí tó ti ga hàn, eṣinṣin oríṣiríṣi ló máa ń tibẹ̀ jáde. Ẹ dẹ̀ mọ̀ pé eṣinṣin tó bá pọ̀, tó bá bà lé oúnjẹ, ó lè fa kọ́lẹ́rà, ó lè fa oríṣiríṣi àìsàn. So àwa a máa mójútó environmental sanitation of the state. Ẹ mọ̀ pé láyé ìjọ́un ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a ní ọjọ́ kan tí àwọn èèyàn máa ń ṣe ní ọ̀sọ̀ọ̀sẹ̀ láti jáde láti tún àyíká wọn ṣe. Then sátidé tó gbẹ̀yìn oṣù, ètò àyíká tuntun ṣe náà máa ń wáyé. So gbogbo nǹkan yìí làwa máa dá padà. Then àwọn tí wọ́n ń pè ní environmental health officer a tún máa gbà wọ́n sí, àwọn ìyẹn ni wọléwọlé. So tí wọ́n bá pọ̀, wọ́n á lè máa káàkiri agboolé láti wo ohun tó ń ṣẹlẹ̀. Then láti wá fún wa ní feedback, ibi tó bá ti yẹ ká yà wọ́n lọ́yẹ̀ a máa ṣe. Ibi omi tó jẹ́ pé a ní láti pèsè kànga fún wọn tàbí omi ìgbàlódé tí wọ́n ń pè ní borehole a máa ṣe, especially inú àwọn ọjà wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ọjà lẹ máa dé, ẹ ní rí ilé ìgbọ̀nsẹ̀. Gbogbo eléyìí la máa mójútó. Then tẹ́ bá wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, àwọn ọkọ̀ tó máa ń kólẹ̀ kó dọ̀tí a rí wọn mọ́. Àwọn ọkọ̀ yẹn a máa rí pààrà sí gbogbo local government tí wọ́n á lè máa bá àwọn aráàlú kó ìdọ̀tí wọn. Tá bá wá wò ó wípé bí ìjọba ṣe ń ṣe kò rí ṣe tó láti ṣe bá a ṣe fẹ́, a máa partner pẹ̀lú àwọn aládàáni láti máa kó àwọn ìdọ̀tí yìí so that ìpínlẹ̀ Ọ̀yọ́ á padà sí ipò tó wà nípa mímọ́. Ṣé gbogbo ìlànà tẹ̀sí ń sọ ṣé kò ní mú ìnira dání fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ bí? Ẹ mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan wípé oríṣiríṣi ọ̀nà ni a fi lè rí owó láti fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe yìí. Kò nídìí ká ṣẹ̀ṣẹ̀ máa gbé táàsì tó le lé àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ká tó lè ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe. Ní ìgbà ayé olóògbé Ajímọ̀bí, ẹni tó jẹ́ principal mi, Olóyè Adélabú, àwọn ni wọ́n jẹ́ alákòóso tí wọ́n ń pè ní Security Trust Fund ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọgbọ́n tí wọ́n fi ṣe ń gbà yẹn ó sì wà ń bẹ̀. Oríṣi nǹkan ni wọ́n ṣe. Gbogbo àwọn ibi tó jẹ́ ibi tó le ní ìlú Ìbàdàn yìí, CCTV camera wà ń bẹ̀. Wọ́n ní àbájọṣepọ̀ pẹ̀lú àwọn elétò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Operation Burst nígbà yẹn wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kí wọ́n ṣe. So gbogbo àwọn nǹkan yìí la máa dá padà. A dẹ̀ ti ní àwọn fijilantè, àwọn OPC, oríṣiríṣi gbogbo wọn la máa mú papọ̀ láti rí i pé ẹ̀mí àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ó secure àti dúkìá wọn. Ṣé mọ̀ pé tí security ìlú tó bá wà dáadáa, ètò ààbò tó bá wà dáadáa, òun ló máa mú àwọn tó fẹ́ dá okòwò wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìdí yẹn ló fi jẹ́ pé ètò ààbò ó jẹ wá lógún gan nínú ìjọba tá a fẹ́ ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ dá àwọn aráàlú lẹ́kọ̀ọ́ lórí ibi tí wọ́n tẹ̀ka sí tó bá di ọjọ́ àbámẹ́ta Sátidé. Ẹ ṣé atọ́kùn. Ọlọ́run kẹ́ wa nínú ẹgbẹ́ Àkọọ́dù torí pé àkọ́kọ́ tá à ń pè ní Òkè Téńté ni ẹgbẹ́ wa wà. Àmì ìdánimọ̀ ẹgbẹ́ wa ni àtàǹpàkò. So tó bá di ọjọ́ Sátidé, ọjọ́ 11 nínú oṣù yìí, ẹ̀yin ènìyàn wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tẹ́ ẹ bá jáde láti dìbò, ẹ tẹ̀ fún ẹgbẹ́ Àkọọ́dù tó jẹ́ nọ́mbà 1. Kẹ́ẹ̀kan kọ́ra mú àtàǹpàkò yín kẹ́ ẹ fi rọra tẹ̀ kó má kọjá àlà sódà gbogbo ìbò tẹ́ bá dì wọn ní tánù. Ẹ ṣé. Orúkọ mi ni Ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Àyànfẹ́mi Àyàndélé tí mo jẹ́ igbákejì olùdíje nínú ẹgbẹ́ Àkọọ́dù. Ẹ ṣeun a dúpẹ́. Inú mi dùn wípé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá yìí, gbogbo ohun tí ẹ̀ ń gbọ́ látàárọ̀, ẹ̀yin gan ti mọ̀ pé ohun tó kún ni. Ẹni tí ó jẹ́ igbákejì olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord, Ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Àyàndélé, ẹni tí wọ́n mọ nǹkan tí wọ́n fẹ́ lọ ṣe ni. Wọ́n sì mọ nǹkan tí àwọn aráàlú fẹ́, wọ́n sì mọ ibi tí bàtà ti ń ta àwọn èèyàn lẹ́sẹ̀.
tọ́ àní rí jù báyìí lọ fún ti sáà yìí lórí ètò àjọrò ní ìkànnì Àwarawa TV. Ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel wa, láti follow wa lórí Facebook wa, kẹ́dẹ̀ bá wa share àwọn videos kẹ́ like. Sekinat Adégòkè Yusuf lórúkọ ti tèmi, lórúkọ gbogbo ikọ̀ tí a jọ mú ètò ìwá sétí ìgbọ́ yín sójú ìwòran yín. Ó dìgbà kan náà.